A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àwọn olùgbé ìlú Ngoche ní ìjọba ìbílẹ̀ Goza, ìpínlẹ̀ Borno, tí wọ́n gba ìyọ̀ǹda láìpẹ́ yìí lẹ́yìn tí wọ́n lo oṣù mẹ́ta lákàtà àwọn ajínigbé ti ṣàlàyé ohun ojú rí lọ́wọ́ àwọn adàlúrú níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ lánàá ní Pawka ní àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ti sọ̀rọ̀ lórí ebi, àìsí omi, àìsí ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n fi ara dà pẹ̀lú ikú àwọn ọmọdé lákàtà àwọn ajínigbé. Ìròyìn jábọ̀ wípé ènìyàn bíi 360 ni ó wà lára àwọn 416 olùgbé tí ọ̀pọ̀ wọn jẹ́ obìnrin àti ọmọdé tí wọ́n jí gbé níbi ìkọlù àwọn adàlúrú tí ó wáyé ní ọjọ́ 4 oṣù kẹta ọdún 2026. Àwọn wọ̀nyí ṣàlàyé wípé ọkà bàbà ni ó pọ̀jù nínú oúnjẹ tí àwọn ń jẹ fún gbogbo àkókò tí àwọn lò nínú ìgbèkùn. Ọ̀kan nínú wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Halima Musa ní àwọn obìnrin ni wọ́n ń dá iná oúnjẹ tí àwọn ajínigbé ń gbé wá ẹ̀ẹ̀kan lójúmọ́ làwọn sì ń jẹun. Bí àwọn bá ti jẹun láago 2 ọ̀sán, ó tún di ọjọ́ kejì, ọ̀pọ̀ ìgbà ni kì í sí ọbẹ̀. Ilẹ̀ ńlẹ̀ làwọn ń sùn lórí àpáta láìsí omi tó lò. Ọmọdé 6 ni ó di olóògbé ní àkókò tí wọ́n lò. Ọkùnrin 2, obìnrin 6 wọ́n jáláìsí lẹ́yìn àìsàn. Ẹlòmíràn tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní ó jọ bí ẹni wípé àwọn adàlúrú yìí ń ṣe food distribution network. Ó ní àwọn ṣe àkíyèsí wípé àwọn kan a máa gbé oúnjẹ wá, bí wọ́n bá gbé wá fún wọn, wọ́n á tún lọ gbé fún àwọn mìíràn ní ibòmíràn. Ó jẹ́ kí ó jọ bí ẹni wípé wọ́n ní oko tí wọ́n fi ń ṣe ọ̀pọ̀ oúnjẹ. Lára àwọn tí wọ́n gba ìyọ̀ǹda yìí ṣe ẹ̀sùn wípé màjèsín 13 ni wọ́n yà sọ́tọ̀ tí wọ́n dá dúró lẹ́yìn tí àwọn gba ìyọ̀ǹda, láwọn tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 13 sí 17 tí wọ́n kó lọ ibòmíràn láti lọ sọ wọ́n di jagunjagun fighter. Ẹlòmíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Khadijat ní wọn kò yìnbọn, bẹ́ẹ̀ ni àwọn kò rí ológun kankan títí di ìgbà tí àwọn fi gba ìyọ̀ǹda. Ní ọjọ́ tí wọ́n fẹ́ gba ìyọ̀ǹda, àwọn adàlúrú kó wọn sọ̀kalẹ̀ láti orí àpáta. Àwọn adàlúrú wa ọkọ̀ alùpùpù. Bí àwọn ṣe ń fi ẹsẹ̀ rìn tẹ̀lé wọn, wọ́n dé ibì kan ni wọ́n fi wọ́n sílẹ̀ tí àwọn fi wá ọ̀nà dé ọ̀dọ̀ àwọn ológun. Ó ní lára àwọn tí wọ́n gba ìyọ̀ǹda yìí ti lò tó oṣù 7 lákàtà ajínigbé. Àwọn wọ̀nyí tó 7 tí wọ́n bá nínú ìgbèkùn. Níbi wọ́n ti ń pẹja ni wọ́n ti jí wọn gbé, ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n jọ gba ìyọ̀ǹda papọ̀. Bákan náà ni àwọn tí wọ́n jí gbé yìí ní ọ̀pọ̀lọpọ̀ báàgì Ghana Must Go ni wọ́n gbé wá fún àwọn ajínigbé ní ó kù wákàtí 24 kí àwọn gba ìyọ̀ǹda. Ọ̀kan nínú wọn, Aishat, ní òun rí Ghana Must Go 8 sí 9 tí wọ́n fi alùpùpù gbé wá sí ibi ìkọ̀kọ̀ àwọn ajínigbé, bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sọ bóyá àwọn ti gba owó. Bákan náà ni Aisha ní àwọn ajínigbé yìí kò fi ọwọ́ kan àwọn obìnrin nínú ìgbèkùn. Wọ́n ya obìnrin sọ́tọ̀ kúrò lọ́dọ̀ ọkùnrin, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Borno sẹ́ lórí ẹ̀sùn wípé wọ́n san owó ìdásílẹ̀ ransom láti fi gba ìyọ̀ǹda àwọn tí wọ́n jí gbé. Kọmíṣánná fún ìròyìn àti ààbò inú ní ìpínlẹ̀, Usman Taa, sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Channels Television lánàá. Taa tẹnumọ́ wípé ìtọpinpin ní iléeṣẹ́ ológun pẹ̀lú àjọṣepọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi rí àwọn wọ̀nyí gbà kalẹ̀. Ó ní ta ni ó san owó ìdásílẹ̀, ta ni wọ́n san fún, ẹ̀rí wo ni wọ́n ní? Kò sẹ́ni san owó ìdásílẹ̀. Iṣẹ́ ológun àti DSS ni ó yọrí sí 360 aráàlú tí wọ́n gbà kalẹ̀. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn tí wọ́n gba ìyọ̀ǹda ní Pawka, bí ó ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu, iléeṣẹ́ ológun àti àjọ ẹ̀ṣọ́ aláàbò fún ipa tí wọ́n kó láti rí ìyọ̀ǹda gbà. Ó ní nípele ìpele ni àwọn wọ̀nyí gba ìyọ̀ǹda tí àpapọ̀ wọn fi jẹ́ 434. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
lẹ́yìn bíi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìjínigbé 40 akẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn olùkọ́ wọn ní Baptist Nursery and Primary School Yawota Community Grammar School àti LA Primary School Esiele ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn olùgbé ìlú Ògbómọ̀ṣọ́ tú yáyá síta lánàá láti béèrè fún ìyọ̀ǹda àwọn tí ó wà nínú ìgbèkùn àwọn ajínigbé. Èyí wáyé bí Principal Community High School Ahoro Esiele ìyáàfin Rachel Alamu tí wọ́n jí gbé ṣe sọ̀rọ̀ pẹ̀lú omijé nínú fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ ayélujára lánàá, níbi tí ó ti ń bẹ ọmọ Nàìjíríà kí wọ́n má fi ààyè gba kí ìjọba tan àgbáyé wípé àwọn adàlúrú ń béèrè fún òfin Sharia lórílẹ̀-èdè kí wọ́n tó gba ìyọ̀ǹda. Ìkọlù ìjínigbé yìí wáyé ní ọjọ́ Ẹtì ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 láàrin aago 9 ààbọ̀ òwúrọ̀. Láti ìgbà náà ni àwọn tí wọ́n jí gbé ti wà ní ìgbèkùn. Ẹgbẹ́ olùkọ́ pàṣẹ kí ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ káàkiri ìpínlẹ̀ títí wọ́n á fi rí àwọn tí wọ́n jí gbé gbà kalẹ̀. Bákan náà ni ìfẹ̀hónúhàn wáyé ní ọ̀sẹ̀ tí ó kọjá jákèjádò orílẹ̀-èdè. Ọjọ́ Ajé ni àwọn olùgbé Ògbómọ̀ṣọ́ tú yáyá lọ́gọ́rùú tí wọ́n dí gbogbo ojúnà márosẹ̀ ìjọba àti ìpínlẹ̀ tí èyí dá súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ sílẹ̀. Ọ̀kan lára àwọn olùfẹ̀hónúhàn, Kẹ́hìndé Dáhùnsí, ní kí ló fẹ́ gba ìjọba méjèèjì láti gba ìyọ̀ǹda ènìyàn wa sílẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún kí wọ́n wo mínísítà àná fún agbára Báyọ̀ Adélábù tí wọ́n jí mọ̀lẹ́bí rẹ̀ lóbìnrin gbé pẹ̀lú àwọn ìbejì rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ṣe gbọ́ lórí rédíò àti tẹlifíṣọ̀n títí kan abala inú ìwé ìròyìn lówùúrọ̀ kùtùkùtù ọjọ́rú ọjọ́ 3 oṣù kẹfà tí wọ́n sì rí wọn gbà kalẹ̀ ní ọjọ́ 3 oṣù kẹfà láàrin ọjọ́ 3 péré. Ṣùgbọ́n àwọn èèyàn wa ti wà lákàtà àwọn ajínigbé láti ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n báyìí. Èéṣe tí ìjọba ò ṣe lo ọgbọ́n tí wọ́n fi gba mọ̀lẹ́bí mínísítà àná pẹ̀lú ọmọ ìbejì rẹ̀ fún àwọn mọ̀lẹ́bí wa náà? Nínú fọ́nrán ni ìyáàfin Alamu ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n má fi ààyè gba ìjọba láti fi ẹ̀mí wọn ṣòṣèlú. Alamu ní láti ìgbà tí àwọn ti wà nínú ìgbèkùn kò sẹ́ni fi tipátipá mú wọn ṣe ẹ̀sìn ìmọ̀le, bẹ́ẹ̀ ni wọn kò béèrè owó. Ohun kan ṣoṣo tí wọ́n ń béèrè fún ni ìyọ̀ǹda àwọn kan lákàtà ìjọba. Èéṣe tí wọ́n fi ń gbé ìròyìn kékeré láti mú kí ìṣòro wọn lọ́jú pọ̀ sí i? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni mínísítà fún ilẹ̀ òkèèrè Ambassador Bianca Ojukwu fi ìjákulẹ̀ ìjọba àpapọ̀ hàn lórí ọwọ́ tí àwọn aláṣẹ ilẹ̀ South Africa àti àjọ agbófinró fi mú rògbòdìyàn àti ìfìyàjẹni tako ọmọ Nàìjíríà lórílẹ̀-èdè wọn. Èyí ń wáyé bí ìjọba Nàìjíríà ṣe ṣe àgbékalẹ̀ ètò láti fi fèsì pàjáwìrì àti kó àwọn ọmọ Nàìjíríà kúrò ní South Africa lẹ́yìn ìkọlù àti bí wọ́n ti ń jà wọ́n lólè ohun ìní. Lánàá yìí kan náà ni wọ́n sún kíkó 270 ọmọ Nàìjíríà sí ọ̀la pẹ̀lú àwáwí ìṣòro logistics tí wọn kò lérò. Àná ni ìjọba àpapọ̀ kọ́kọ́ fi ọjọ́ sí láti bẹ̀rẹ̀ kíkó wọn kúrò ní South Africa. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni mínísítà ti ní àwọn kò gba àwáwí àwọn aláṣẹ South Africa wípé àwọn tí wọn kò ní ìwé ìgbélùú ní ìṣẹ̀lẹ̀ yìí kó bá. Inú ìjọba Nàìjíríà kò dùn nítorí ìfarajì tí wọ́n ṣe fún ìjàǹgbara òmìnira àwọn ará ilẹ̀ South Africa. Ojukwu ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní Nàìjíríà fi ara jì, bẹ̀rẹ̀ látorí owó, ohun èlò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ilé-ìwé ni wọ́n ti ń ya àga sọ́tọ̀ fún akẹ́kọ̀ọ́ ará South Africa. Àwọn ṣe ìfẹ̀hónúhàn pẹ̀lú pátákó lọ́wọ́. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú wọn. Ìdí nìyí tí inú Nàìjíríà ò ṣe dùn sí bí wọ́n ṣe ń hùwà sí ọmọ rẹ̀ ní ilẹ̀ South Africa. Aláwọ̀ dúdú nìkan ni wọ́n ń lé nílùú. Nígbà tí akọ̀ròyìn béèrè bóyá ó ṣeéṣe kí Nàìjíríà gbẹ̀san lára àwọn ọmọ South Africa tí wọ́n fi Nàìjíríà ṣe bùgbé nípa dídènà àǹfààní tí wọ́n ní, Ojukwu ní kò sí ohun tí kò lè ṣẹlẹ̀, ṣùgbọ́n ìyẹn kù sí ọwọ́ àwọn aṣòfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Lónìí ni ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ránṣẹ́ sí àwọn olórí ológun Service Chiefs àti National Security Adviser Nuhu Ribadu kí wọ́n fi ara hàn níwájú ìgbìmọ̀. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn àlékún ìṣòro ààbò jákèjádò orílẹ̀-èdè. Ìpinnu yìí wáyé níbi ìpàdé òní lẹ́yìn àbá tí Sulaiman Gumi, aṣòfin tó ń ṣaṣojú Gumi-Bukiam Federal Constituency ní ìpínlẹ̀ Zamfara buwọ́wọ́ lù. Ìròyìn jábọ̀ wípé àwọn adàlúrú àti báńdíìtì ti gbìnàyá káàkiri orílẹ̀-èdè pẹ̀lú ìṣekúpa àti ìjínigbé ará ìlú. Ìpè ti ń wá lóríṣiríṣi sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó júwe ilé fún àwọn adarí ológun kí ààyè lè ṣí sílẹ̀ fún àwọn tí ó kájú ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.